Èèyàn lé gist tá gbọ́ yìí, wọ́n ní brother Queen Naomi, Mr. Gbenro, wọ́n ní wọ́n wọ owó wọn kúrò nínú ọ̀rọ̀ Queen Naomi àti kábíyèsí o. Ipe tí Queen Naomi bá máa padà lọ bá kábíyèsí, àwọn ò fẹ́ ní anything ṣe pẹ̀lú ọ̀rọ̀ wọn mọ́. Ipe wọ́n sì jẹ́ sister àwọn o, ṣùgbọ́n àwọn ò ní ever dá sí ọ̀rọ̀ àwọn àti kábíyèsí mọ́. Allegedly nǹkan tá a gbọ́ nìyẹn o, ẹ̀yin ará ilé. Bí a tún ṣe gbọ́, wọ́n ní kábíyèsí fẹ́ fẹ́ àwọn ìyàwó tuntun. Ṣé lóòótọ́ ni gist yìí? Tó bá máa jẹ́ òótọ́ mà ní pé kábíyèsí tún fẹ́ fẹ́ ìyàwó tuntun, nǹkan míì máa fẹ́ ṣẹlẹ̀ nìyẹn, ẹ̀yin èèyàn ilé. Wọ́n ní kábíyèsí nítorí Queen Naomi reject àwọn tó máa fẹ́ ìyàwó tuntun, so that Queen Naomi á fi mọ̀ pé kò sí iye obìnrin táwọn fẹ́ táwọn ò ní rí. Nǹkan míì fẹ́ ṣẹlẹ̀, ẹ̀yin èèyàn ilé. Tó bá jẹ́ lóòótọ́, òun ni gist tá à ń gbọ́ yìí. Tó jẹ́ lóòótọ́, òun ni gist tá à ń gbọ́ yìí. Èyí ò dá o. Èyí ò tiẹ̀ ní dá rárá. Kí kábíyèsí tún lọ fẹ́ ìyàwó sí i. Èyí ò ní dá o. Kí kábíyèsí tún lọ fẹ́ ìyàwó sí i kò ní dá rárá, ẹ̀yin ará ilé. Because èmi ò mọ nǹkan tí kábíyèsí ń wá. Tí Queen Naomi bá ní kẹ́ fáwọn ní freedom, ṣé ìyàwó wa ló tún wá kù fún yín láti máa fẹ́? Ẹ̀yin èèyàn ilé. Tó bá jẹ́ pé lóòótọ́ bàbá wa ń gbé ìgbésẹ̀ láti fẹ́ ìyàwó mi, èmi ò rò pé ìyàwó ló tọ́ sí yín láti fẹ́ ọ kábíyèsí ní time tẹ wà yìí. Nítorí pé àwọn mẹ́fà tẹ fẹ́ yìí gan-an, oríṣiríṣi là ń gbọ́ pé wọ́n ń ṣe nínú pálásì. Tí Queen Naomi bá ní àwọn ò ṣe mọ́, ṣé ìyàwó wá ní the next thing fún yín láti ṣe, láti lọ tó fẹ́? Torí bá a ṣe ń gbọ́ àti ìmọ̀ ẹni tán náà fẹ́fẹ́, wọ́n ní ṣùgbọ́n àwọn ìyàwó, wọ́n ti ẹ̀ ní ẹyọ kan, wọ́n ní àwọn ìyàwó, wọ́n ní wọ́n pọ̀ tí wọ́n tún máa wá join àwọn olórí nínú palace. Tó bá jẹ́ pé lóòótọ́ òun ni gist yìí, kò ní dáa rárá o. Tó bá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa fẹ́fẹ́ yàwó sí o, èmi gan bí mo ṣe ń sọ̀rọ̀ yìí, mo yọ ọwọ́ mi, mo yẹ ẹsẹ̀ mi pé kí Queen Naomi return sínú palace. Bẹ́ẹ̀ ni, mi ò ní advice kí Queen Naomi kàn padà lọ sínú palace yẹn tó bá yẹ pé lóòótọ́ ni bàbá wa fẹ́fẹ́ ìyàwó. Ṣé mọ̀ pé látijọ́ mo ti ń support kábíyèsí? Àìmọye àwọn èèyàn tó ń bí mi pé mi ń support kábíyèsí, kábíyèsí ń ṣe nǹkan tó wù wọ́n, kábíyèsí mọ nǹkan tó ń ṣe. Nǹkan tó ń sọ nìyẹn, wọ́n ní ẹ mọ nǹkan tẹ́ ń ṣe. Wọ́n nínú yín máa ń dùn tẹ́ bá wà pẹ̀lú àwọn olórí. Wọ́n ní kì í ṣó bí ìgbà tó yẹ pé inú yín ò dùn. Wọ́n ní nítorí pé polygamy family tẹ́ wà yẹn, tẹ́ ń ṣe yẹn, wọ́n ló ń dùn mọ́ yín. Nǹkan tá a gbọ́ nìyẹn. Nǹkan tá a gbọ́ nìyẹn. Tó bá wá jẹ́ pé lóòótọ́ ni bàbá wa fẹ́fẹ́ yàwó mi, in fact Queen Naomi, á bẹ́tà kẹ́ move on pẹ̀lú life yín. Àfi tí ò bá ń ṣe òótọ́ ló kù. Because bá ṣe ń gbọ́, wọ́n ní kábíyèsí tó ti ń gbégbèsè láti fẹ́ yàwó. Ẹ̀yin ará ilé, nǹkan tá a gbọ́ nìyẹn. Wọ́n ní ẹ̀gbọ́n kábíyèsí dẹ̀dí, àwọn ẹ̀gbọ́n kábíyèsí wọ́n ní ó bá wọn lójijì. Bí a ṣe gbọ́ nìyẹn, wípé bàbá wọn gan advice wọn pé kí náà ń wá kiri. Ṣé obìnrin mẹ́fà tí wọ́n fẹ́ ò tó ni? Ẹ̀yin èèyàn lé, kí ni kábíyèsí ń wá kiri lẹ́yìn obìnrin mẹ́fà? Pẹ̀lú Queen Naomi wọ́n jẹ́ méje. Kí ni bàbá wa ń wá kiri? Kí ni bàbá wa tún ń wá nínú obìnrin mi? Ẹ fẹ́ dúdú, ẹ fẹ́ pupa, ẹ fẹ́ gíga, ẹ fẹ́ kúkúrú, kí lẹ tún ń wá kábíyèsí? Ṣé obìnrin kíkó jọ sínú palace, ṣó wá jẹ́ nǹkan tó jẹ́ pé ó mú ẹ̀wúrí wá ni? Ẹ mọ̀ pé obìnrin púpọ̀ wàhálà púpọ̀ ni. Àwọn ètò ẹ̀kọ́ sínú palace gan ẹ̀ráyè tiwọn. Complaining all the time, gbogbo ni wọ́n complain pé ẹ̀ráyè tàwọn, àwọn ò ní time fún yín. Ìtorí àwọn fi ń bá Queen Naomi jà, wọ́n lè ní time fáwọn. Wọ́n ní Queen Naomi nìkan lẹ máa ń wá kiri. Ní ìsìn ẹ wá nítorí Queen Naomi reject yín, ẹ fẹ́ lọ fẹ́ yàwó. Definitely nǹkan tẹ́ fẹ́ ṣe lẹ fẹ́ ṣe náà. Ẹ jẹ́ ká sọ̀rọ̀ síbi tọ́rọ̀ wà.
nǹkan tẹ́ fẹ́ ṣe lẹ fẹ́ ṣe nìyẹn. Tó bá yẹ pé lóòótọ́ ó ní gist tá à ń gbọ́ ìpẹ́ fẹ́ ìyàwó o kábíyèsí, in fact tẹ́ ẹ bá lọ fẹ́ ìyàwó yẹn èmi gan mo yọwọ́ mo yẹsẹ̀ mo máa sọ fún Queen Naomi kan move on pẹ̀lú live wọn ni. Yes, because abiyamọ làwa náà fẹ́ nǹkan tó yẹ pé ó máa banú Queen Naomi jẹ́. Fẹ́ nǹkan tó máa ba nú Queen Naomi jẹ́. Ó ṣe jẹ́ pé ìgbà tí Queen Naomi bá ti gbé ìgbésẹ̀ wípé àwọn fẹ́ padà sínú palace yín, àwọn fẹ́ marriage, ìgbà yẹn lẹ máa lọ fẹ́ ará àta. Definitely wọ́n ti ní pé bẹ́ẹ̀ ṣe ń súnmọ́ àwọn olórí yìí wípé oríṣiríṣi nǹkan náà ń lò fún yín wípé wọn ò ní jẹ́ kẹ́ ẹ mọ nǹkan tẹ́ ẹ̀ ń ṣe. And it is true now. It is true now because mi ò mọ̀ wípé ṣé ọ̀rọ̀ obìnrin ló tún kù ní ìsìn pẹ̀lú nǹkan tá à ń gbọ́ yìí. Ṣọ́rọ̀ obìnrin ló tún kù àbí kẹ́ ẹ ro bẹ́ẹ̀ ṣe máa mú ọmọ yín wá sínú ààfin àtìyàwó yín. Ẹ tún wá lẹ́ fẹ́ yàwó mi. Àfi kó má jẹ́ òótọ́ ní nǹkan tá à ń gbọ́ yìí. Àfi kó má jẹ́ òótọ́ ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ Queen Naomi ẹ jọ̀ọ́ tó bá jẹ́ òótọ́ ni kábíyèsí fẹ́ yàwó ẹ move on pẹ̀lú live yín o. Gbogbo nǹkan tó bá gbà ní kẹ́ ẹ fún kẹ́ ẹ make sure pé ẹ gba òmìnira yín. Ẹ make sure pé ẹ gba òmìnira yín lọ́wọ́ kábíyèsí because this is too much. Kí wá ní ìwúrí ní kéèyàn máa kó ìyàwó jọ. Kábíyèsí lóòótọ́ ẹ bá lórí ohun gbogbo ṣùgbọ́n àwa yìí a máa sọ òótọ́ ọ̀rọ̀. Èmi ò rí nǹkan tó wà nú kéèyàn máa kó ìyàwó jọ. Àwọn mẹ́fà tẹ́ ẹ fẹ́ gan ẹ̀ ní time fún wọn. Wọ́n complain wọ́n lament ni. Wọn ẹ̀ ní time fáwọn. Báwo lẹ ṣe fẹ́ pín déédéé láàrin àwọn mẹ́fà? Ẹ sọ fún mi. Ṣé obìnrin kíkójọ ó wá jẹ́ bí nǹkan tó dà? Lóòótọ́ ọba ni yóò ẹ bá lórí ohun gbogbo ni ṣùgbọ́n kì í ṣe time tó yẹ kẹ́ fẹ́ yàwó ni. Àwa ò ní fẹ́ kẹ́ ẹ hurt Queen Naomi. Àwa máa support Queen Naomi fẹ́ kẹ́ ẹ hurt Queen Naomi. Tẹ́ bá dẹ̀ feel pé ẹ fẹ́ yàwó in fact kí Queen Naomi tètè pápápá kí wọ́n gba òmìnira wọn kán move on pẹ̀lú live wọn. Kò jẹ́ bó ṣe jẹ́ ẹ̀yin ará ilé nǹkan tá a gbọ́ nìyẹn tí wọ́n ní kábíyèsí tún gbìyànjú láti ṣe wípé wọ́n nítorí Queen Naomi reject àwọn o àwọn tún máa fẹ́ yàwó sí i wípé àwọn fẹ́ fi hàn Queen Naomi pé ọba làwọn kò sí obìnrin táwọn ń wá táwọn ò ní rí. Wọ́lọ́ màṣánù wá o ọmọ kékeré ara Queen Naomi ni Queen Naomi. Very beautiful intelligent woman. Mo mọ̀ pé àwọn ọkùnrin kan wà tó jẹ́ pé wọ́n máa fi irú ìyàwó bíi ti Queen Naomi tọrọ ni. Ó mà ṣe o. Wọ́n ní ẹni tó lórí ò ní fìlà bíi bàbá kábíyèsí parọ́pò àti ẹ̀gbọ́n kábíyèsí tán ní pé kábíyèsí sọ góòdù nù. Wọ́n wá ń wá pàǹdà kiri wọ́n ń wá pàǹdà kiri. Gbogbo àwọn obìnrin tẹ́ fẹ́ sínú pálásì yàtọ̀ sí Dr. Elizabeth tálẹ̀ lè gbé sẹ́gbẹ̀ẹ́ Queen Naomi ṣé nítorí pé àwọn tẹ́ fẹ́ tán pupa ṣé bí kì í ṣe natural beauty pupa ni wọ́n ń lo cream ni na wọ́n ń bóra ni. Yes, they are bleaching. Ṣé nítorí pé wọ́n pupa yìí wọ́n ń lo cream. Tálẹ̀ lè gbé sẹ́gbẹ̀ẹ́ Queen Naomi tó lè what Queen Naomi. Ṣé pẹ̀lú ọpọlọ la fẹ́ sọ ni àbí pẹ̀lú beauty àbí pẹ̀lú prestige àbí pẹ̀lú humbleness àbí pẹ̀lú loyalty? Kò sí nǹkan tó lè fi match Queen Naomi. Kò sí. Mi ò tí ì rí èèyàn kankan nínú wọn. Èèyàn kan tó tún fẹ́ súnmọ́ Queen Naomi díẹ̀ ó ní Dr. Elizabeth. Gbogbo àwọn yòókù kò sí ètò lè súnmọ́ Queen Naomi nínú wọn. Ẹ tún wá ní ìyàwó ló tún kù àfi kó má jẹ́ òótọ́. Ṣùgbọ́n tó bá jẹ́ òótọ́ kábíyèsí kì í ṣe ìyàwó ni ọ̀rọ̀ yín gbà kì í ṣe ìyàwó ni ọ̀rọ̀ yín gbà ní ìsìn. Nǹkan tí ọ̀rọ̀ yín gbà òun ni kẹ́ ẹ wá bẹ́ẹ̀ ṣe máa ṣe ọ̀rọ̀ àwọn olórí tẹ́ kó jọ sínú pálásì torí gbogbo nǹkan tó ń ṣe yóò ti pọ̀ jù. Èèyàn lé kò jẹ́ bó ṣe jẹ́ bí a ṣe sọ allegedly bá ṣe gbọ́ ni láníká wá torchlight sí allegedly bá ṣe gbọ́ láníká wá torchlight sí. Wọ́n ní ẹ̀gbọ́n Queen Naomi sọ fún Queen Naomi pé tí wọ́n bá máa padà sọ́dọ̀ kábíyèsí o àwọn yọwọ́ àwọn yẹsẹ̀ nínú ọ̀rọ̀ àwọn àti kábíyèsí. Tó bá ṣèmi gan máa sọ bẹ́ẹ̀
tí kábíyèsí bá tún lọ fẹ́ yàwó tí kábíyèsí bá tún lọ fẹ́ yàwó èmi gan sọ bẹ́ẹ̀ tí n bá jẹ́ gbọ̀n Queen Naomi because enough is enough obìnrin mẹ́fà tán ẹ tún wá lẹ fẹ́ yàwó irú ìyàwó wo lẹ tún fẹ́ náà kò yé mi o ẹ̀yin èèyàn lé mo dúpẹ́ lọ́wọ́ gbogbo etí tó ń gbọ́ mi orúkọ mi ní Máṣọlá Yorùbá ni mò ń sọ lórí ìkànnì yìí à ń sọ nítorí pé àfẹ́gbàgbé àṣà àti èdè wa dẹ̀ tó ń sọ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n gbọ́ Gẹ̀ẹ́sì ẹ̀yin èèyàn lé à ń sọ̀rọ̀ nípa celebrity gist royal gist politics àti gbogbo nǹkan tó ń ṣẹlẹ̀ ní agbègbè orílẹ̀-èdè bàbá wa ní ilẹ̀ Nàìjíríà tẹ́ bá ti subscribe kẹ́dẹ̀ tẹ notification bell yín so that a bá ti post any gist ẹ̀ máa rí òkè ni ọlá yín á máa lọ ọlá yóò ní lọ ìsàlẹ̀ láláì mo dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin ó subscribers o àti ní subscribers ọlọ́run elédùnmarè á bá mi gbọ́wọ́ yín sókè o ẹ ní tọrọ jẹ ẹ ní tọrọ mọ ẹni ẹlẹ́ni ò ní gbà ṣe yín ṣe o please share this video like and subscribe God bless you Mashola Gist TV love you all.